ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله.
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بدری صحابہ Bismillahirrahmanirrahim. Usulu sọ pé nínú ìrántí àwọn sàbí tí wọ́n kópa nínú Badr, ẹni tí a sọ nípa wọn lẹ́ni òun náà ni Hazrat Zubair bin al-Awwam. Hazrat Zubair bin Awwam, orúkọ bàbá wọn ní ṣe Awwam bin Khuwailid, tí màmá wọn sì ń jẹ́ Safiya bint Abdul Muttalib, tí wọ́n jẹ́ ìbátan òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. Látàrí Qusay òun ni ìran Hazrat Zubair ṣe pọ̀ mọ́ ti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n sì jẹ́ ìbátan aya òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ya Hazrat Khadija. Hazrat Zubair wọ́n ṣe ìgbéyàwó pẹ̀lú ọmọ Hazrat Abubakar, tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sì fẹ́ ọmọ Hazrat Abubakar, eléyìí tí ó fi jẹ́ pé àwọn méjèèjì wọ́n jẹ́ni tí wọ́n jọ láya ní ilé kan náà. Báyìí la rí pé Hazrat Zubair wọ́n wà pẹ̀lú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní ipò ìbátan eléyìí tí ó ga tó báyìí. Orúkọ tí àwọn ènìyàn túmọ̀ sí òun náà ni Abdullah, tí màmá wọn tí ṣe Hazrat Safiya wọ́n fún wọn ní ìnagijẹ látàrí ọmọ ìyá wọn Hazrat Zubair tí wọ́n pè wọ́n ní Abu Tahir, ṣùgbọ́n Hazrat Zubair wọ́n lo ìnagijẹ tí wọ́n látàrí ọmọ tí wọ́n Abdullah, eléyìí tí àwọn ènìyàn fi mọ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀. Hazrat Zubair lẹ́yìn Hazrat Abubakar radiyallahu ta'ala anhu ni Hazrat Zubair wọ inú Islam. Àwọn ni ẹni kẹrin sí ẹni karùn-ún tí ó wọ Islam. Ọmọ ọdún 11 ó ní Hazrat Zubair wà nígbà tí wọ́n gba Islam. Nínú àwọn ẹgbàá mìíràn wọ́n sọ pé ọmọ ọdún 8 ni wọ́n, àbí ọmọ ọdún 16. Hazrat Zubair wà nínú àwọn sàábí olóríire ọ̀hún, eléyìí tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fún wọn ní ìró ìdùnnú àti wọ àlùjánnà nígbà ìgbésí ayé wọn, tí wọ́n sì jọ́kan nínú àwọn 6 tí wọ́n Hazrat Umar tí wọ́n yàn fún ṣúra ní ìgbà tí wọ́n yóò fi papòdà fipò khalifa sílẹ̀. Nígbàtí bàbá Hazrat Zubair ìyẹn Awam tí wọ́n papòdà, òun ni Naufal bin Khuwailid ni wọ́n ṣe ìtọ́jú wọn, tí Hazrat Safiya ìyẹn tí ṣe ìyá wọn, wọ́n máa fọyẹ ara ni wọ́n. Nígbà náà Hazrat Zubair wọ́n kéré lọ́pọ̀lọpọ̀, èyí ni ó fà tí Naufal èyí tí ó jẹ́ àbúrò bàbá wọn ó sọ fún màmá wọn wípé ṣé báyìí ni a ṣe ní láti máa fi ara ní ọmọ bí ẹ̀ ń fi ìyá jẹ́ bí ìgbà tó ṣe wípé inú ń bí yín sí. Báyìí ni Hazrat Safiya wọ́n ṣe kéwì báyìí wípé man qala inni ubghiduhu faqad kadhab wa innama adribuhu likay ya'lam wa yahzim al-jaysha wa yati bis-salab wa la yakun bimalihi khab'an makhab yakulu fil bayti min tamri wahab. Wípé ẹnikẹ́ni tí ó bá sọ wípé mo bínú sí irọ́ ni ó pa,
nǹkan tí ó fà á tí mo ṣe ń le koko mọ́ tí mo ṣe ń fìyà jẹ òun náà ni kí ó lè ní ìgboyà kí ó sì lè borí àwọn ọmọ ogun kí ó sì kó nǹkan wá kó sì mú èrè wá sí ilé kí ó sì má ṣe yẹni tí yóò dájókòó sí ilé tí yóò máa jẹ dàbínù nìkan àti àwọn èso. Èyí ni ìwòye màmá wọn nígbà náà lọ́hùn tí ó sì fà á tí ọ̀nà ìtọ́ wọn dàgbà ó ṣe jẹ́ ọ̀nà yìí ní ọ̀nà a lè sọ wípé bóyá eléyìí jẹ́ ọ̀nà tí ó dára jùlọ, ṣùgbọ́n nǹkan tí èèyàn rí ní òde òní òun náà ni wípé àwọn ènìyàn náà ń ṣe irú èyí. Ṣùgbọ́n ní àsìkò ọ̀hún látàrí wípé màmá wọn le koko mọ́ wọn ó lapa lára wọn. Màmá wọn náà jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ wọn, wọ́n sì máa tọ́jú wọn dáadáa ńgbà náà lọ́hùn. Kì í ṣe pé wọ́n kàn lè koko mọ́ wọn nìkan, ṣùgbọ́n àwọn nǹkan tí ó padà fojú hàn nínú ìgbésí ayé wọn òun náà ni pé wọ́n ní ìgboyà eléyìí tí ó ṣe tó lè jẹ́ pé Ọlọ́run ló mọ̀ bóyá látara rẹ̀ náà ni, ṣùgbọ́n nǹkan tí a rí nínà ni pé kì í ṣe ìlápa òdì ni ó ní lára wọn. Bí ohun kankan bá ṣẹlẹ̀ ní bíbá ní àsìkò yìí ó padà ń di nǹkan tí ó máa di ohun ìgbẹ́jọ́. Èyí ló fà á tí àwọn màmá ò ṣe kí ń ṣe báyìí ní àsìkò yìí. Nígbà tí Hazrat Zubair tí wọ́n gba Islam, àbúrò bàbá wọn wọ́n fi ara ni wọ́n kí wọ́n lè bá fi Islam sílẹ̀ kí wọ́n padà sínú kèfèrí. Ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ nígbà gbogbo náà ni pé àwọn ò ní láéláé dárí padà sínú àìgbàgbọ́ nínú Ọlọ́run. Hazrat Muslim Maud radiyallahu ta'ala anhu wọ́n ṣe àlàyé nípa ìṣẹ̀lẹ̀ yìí pé Zubair bin al-Awwam wọ́n jẹ́ ẹnìkan tí ó ní ìgboyà tí ó sì jẹ́ pé nígbà ìborí Islam wọ́n wà nínú àwọn adarí ogun tí wọ́n dúró ṣinṣin. Àbúrò bàbá wọn máa fi ara ní wọn lọ́pọ̀lọpọ̀ kí ó lè bàjẹ́ pé wọn ò ní rí imú mi tí wọ́n sì máa sọ fún wọn pé ṣé ẹ ó fi Islam sílẹ̀ bẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n níṣe ni wọ́n yóò máa ṣe ìdáhùn yìí pé mo ti mọ òdodo báyìí mi ò sì lè kọ̀ ọ́ sílẹ̀ mọ́. Hisham bin Urwa ó ní ìgbà wá láti ọ̀dọ̀ bàbá rẹ̀ wípé Hazrat Zubair nígbà tí wọ́n wà ní ọmọ ọwọ́ tí wọ́n kéré ńgbà náà wọ́n bá ẹnìkan jà. Nígbà ẹni ọ̀hún ó le koko mọ́ wọn torí pé òun jù wọ́n lọ, ṣùgbọ́n nínú ìjà yìí wọ́n ṣe dá ẹni ọ̀hún ní ọwọ́ tí ó sì lápá lára wọn. Látara bẹ́ẹ̀ wọ́n ní láti gbé ẹni ọ̀hún sí lórí ẹran ẹ̀gùn tí wọ́n sì gbé wọn lọ sí ọ̀dọ̀ Hazrat Sofia yìí pé ọmọ yìí ni ó ṣe báyìí. Hazrat Sofia béèrè yìí pé kí ni nǹkan tí ó ṣe òun. Àwọn èèyàn sọ yìí pé Hazrat Zubair òun ni wọ́n bá ọjà. Wọn ò wulẹ̀ sọ yìí pé ẹnìkan ni ó jẹ̀bi, wọ́n sá sọ pé wọ́n jà láàrin wọn. Báyìí ni Hazrat Sofia ṣe kéwì yìí lórí ìgboyà wọn wípé kaifa rayata zabra akitan kasibtahu amtamnan amashima ilan sakhra. ń pé ọ̀nà wo ni báwo lẹ ṣe pàdé Zubair, ṣé ẹ sì rí gẹ́gẹ́ bí ohun èso tí èyàn jẹ lásán ni tó ṣe pé tó bá wùyàn òun ni èyàn yóò ṣe fún un. Ó jẹ́ ẹni tí ó jáfáfá, ẹ bá wọn ní ẹni tí ó jáfáfá tí ó sì dúró ṣinṣin tó nígboyà. Hazrat Zubair kópa nínú àwọn ìjírá méjèèjì lọ sí ilẹ̀ Abyssinia. Ìgbà tí wọ́n sì parí tí wọ́n darí tí wọ́n wá sí Medina, wọ́n wá gbé ilé Hazrat Munzir. Hazrat Asma radiyallahu ta'ala anha tí wọ́n jẹ́ aya Hazrat Zubair radiyallahu ta'ala anhu wọ́n ní ẹgbà wáyé pé ńgbà tí wọ́n ṣe ìjírá láti Mecca lọ sí Medina, wọ́n sọ wípé mo ní ìwòye wípé bóyá á dé ilẹ̀ Kaaba ni, torí bẹ́ẹ̀ ni a ti bí Abdullahi bin Zubair tí mo sì gbé wá sí ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. Wọ́n gbé sí ìtàn wọn, lẹ́yìn náà wọ́n béèrè fún èso dàbínù kan, wọ́n jẹ lẹ́nu, wọ́n sì fi díẹ̀ sí ọmọ òun náà lẹ́nu. Torí náà òǹkà àkọ́kọ́ tí ó kàn lẹ́nu òun náà ni ètò àkọ́kọ́ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí wọ́n sì ṣe àdúrà àlùbáríkà fún àwọn sì ni ọmọ àkọ́kọ́ tí a bí sínú Islam. Nínú ẹgbàá Sahih Bukhari, òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ orúkọ ọmọ wọn yìí ní Abdullah. Nígbà tí ó sì pé tó àsìkò díẹ̀
òun náà wá láti ṣe bayat láti wọ inú ẹ̀sìn òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí bàbá wọn sì ni wọ́n sọ fún wọn gbà náà yìí pé ó yá lọ báyìí kí o lọ ṣe bayat. Òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam rí wọn tí wọ́n bọ̀ sí ọ̀dọ̀ wọn ní àsìkò wọn rẹ́rìn músẹ́ wọ́n sì gba bayat ọmọ náà. Òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam nígbà tí wọ́n wà ní Mecca, nígbà tí wọ́n ṣe ìjọmọ̀ya àwọn tí wọ́n wá láti Mecca, wọ́n ṣe ìjọmọ̀ya Hazrat Zubair pẹ̀lú Hazrat Abdullah bin Mas'ud. Èyí wáyé nípa ìjọmọ̀ya láàrin àwọn ará Mecca sí àwọn ará Medina. Wọ́n ṣe ìjọmọ̀ya, wọ́n ní kí wọ́n gbé ilé Hazrat Salama. Hazrat Zubair wọ́n sọ ọmọ wọn ní wọ́n sọ ní ṣùhádà, bóyá Ọlọ́run bá yóò fún wọn ní àǹfààní láti jẹ́rìí ikú ọmọ Abdullahi wọn yìí. Abdullahi wọn máa ń pè ní Abdullah bin Jash, Munzir bin Amr, Urwa wọ́n pè ní Umar bin Mas'ud, Hamza wọ́n pè ní Hamza bin Abdul Muttalib, wọ́n pè Jafar ní Jafar bin Abu Talib, Musab wọ́n pè ní orúkọ Musa bin Umair, Ubaida wọ́n pè ní Ubaida bin Haris, Khalid wọ́n pè ní Khalid bin Sayyid, wọ́n sì pè Amr ní Amr bin Sayyid. Hazrat Amr bin Sayyid àwọn ni wọ́n papòdà tí wọ́n jẹ́rìí kú ní ojú ogun Yarmouk. Mi ò mọ̀ bí ọ̀rọ̀ yìí bí ó ṣe rinlẹ̀ tó, ṣùgbọ́n nǹkan tí ó fojú hàn ó ní wípé Ọlọ́run ni ó mọ ìgbà tí wọ́n bí ọmọ ọ̀hún sí, ṣùgbọ́n nǹkan tí ó fojú hàn bóyá látàrí pé àwọn ènìyàn ọ̀hún wọ́n ti jẹ́rìí kú ni wọ́n ṣe fún wọn ní orúkọ. Ní ṣókí, àwọn orúkọ àwọn ènìyàn tí wọ́n ti jẹ́rìí kú yìí òun náà ni wọ́n sọ àwọn ọmọ wọn. Olúwa àwọn sọ ní àlàyé yìí pé Hazrat Zubair wọ́n jẹ́ nìkan tó ṣe yìí pé nígbà tí wọ́n bá sì gun orí ẹran ìgùn ẹsẹ̀ wọn a máa kanlẹ̀. Hazrat Abdullah bin Zubair wọ́n sọ yìí pé látàrí mo bí bàbá mi ìyẹn Hazrat Zubair yìí pé gẹ́gẹ́ bí Hazrat Abdullah bin Mas'ud àti àwọn ẹni yòówù bí wọ́n ṣe máa ń ṣe bá ṣe máa ń gbọ́ tí wọ́n máa mú hadith wá, wọ́n máa mú ẹgbàá wá látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam, kí n gbọ́ látọ̀dọ̀ tiyín kí ni nǹkan tí ó fà á. Wọ́n dáhùn wípé láti ìgbà tí mo ti gba Islam ó ní mi ò fìgbà kankan fi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sílẹ̀, ṣùgbọ́n mo gbọ́ tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n sọ ọ̀rọ̀ yìí wípé ẹnìkan ọ̀hún tí ó bá mọ̀ọ́mọ̀ fi ọ̀rọ̀ tí ò tọ́kàn tì sí ọ̀dọ̀ mi kí ó ṣe ibùjókòó rẹ̀ sí àlùjánnà. Èyí tí ó túmọ̀ sí ohun kan ni wípé gbogbo àwọn yòókù wọn a máa parọ́ mọ́ òjíṣẹ́ ńlá bí ó ṣe wípé àwọn wòye wípé ó dára jùlọ fáwọn kí àwọn ṣọ́ra ṣe kí ó má bàjẹ́ wípé àwọn yóò ní àṣìṣe kankan náà kan tí àwọn yóò gbé tí àwọn yóò fi tìdí sí ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam bí ó ti wù kí ó mọ, tí àwọn sì ní ìfòyà kí àwọn má wà nínú àwọn tí wọn yóò ká ẹ̀san irú ẹ̀. Èyí ni ìṣọ́ra wọn. Hazrat Sayyid bin Musayyib wọ́n ní ẹgbàá wípé Hazrat Zubair bin al-Awwam àwọn ni ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yọ idà wọn ní ojú ọ̀nà Ọlọ́run. Ní ìkan Hazrat Zubair wà ní ilẹ̀ Mọ́tà ní àyè kan ní tòsí Mẹ́kà tí wọ́n wà ní abẹ́ ìpẹ̀tẹ́lẹ̀ kan. Báyìí ni wọ́n ṣe gbọ́ ariwo lójijì yìí pé wọ́n ti pa òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní wọ́n fa idà wọn yọ nínú apó tí wọ́n sì tẹ̀síwájú ojú pọ̀nà ọ̀hún ni wọ́n wà tí wọ́n ti pàdé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n sì bẹ̀rẹ̀ yìí pé ìrẹ Zubair dúró kí nìkan tí ó ṣẹlẹ̀. Wọ́n sọ yìí pé ìró kan ni mo gbọ́ yìí pé wọ́n ti ṣe ikú pa ẹ̀yìn òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. Òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ wípé kí ni nǹkan tí ó wá ní lágbára láti ṣe tí ó bá jẹ́ wípé wọ́n ti ṣe ikú pa mí. Wọ́n dá yìí pé mo fi Ọlọ́run bá ṣẹ̀rí, mo ti ṣe ìpinnu wípé gbogbo ará Mẹ́kà ni màá ṣe ikú pa. Òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n ṣe àdúrà fún wọn ní pàtó ní àsìkò ọ̀hún. Ó wà nínú ẹgbàá wípé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n ṣe àdúrà fún idà wọn náà bákan náà. Hazrat Sayyid bin Musayyib wọ́n sọ wípé mo ní ìwòye pé àdúrà yìí èmi ni kí ó wà fún àdúrà òjíṣẹ́ sallallahu alaihi wasallam yìí pé Ọlọ́run bá òní kó dànù. Hazrat Zubair wọ́n kópa nínú ogun Badr, Uhud àti àwọn ogun yòókù pẹ̀lú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Nínú ogun Uhud
wọ́n wà nínú àwọn ènìyàn tí wọ́n dúró ṣinṣin pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. Wọ́n ṣe bàyàtì láti wà pẹ̀lú wọn títí di ẹnu ikú. Nígbà ìborí Mẹ́kà, ìkànnà àwọn àsíá wà pẹ̀lú Hazrat Zubair ní ojú ogun Badr. Òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, àwọn ènìyàn lórí ẹṣin méjì ni wọ́n wà pẹ̀lú òjíṣẹ́ ńlá tí Hazrat Zubair wà ní orí ìkànnù rẹ̀. Ó ní ẹgbàá wípé Hazrat Zubair ní ọgbẹ́ mẹ́ta látara idà eléyìí tí mo máa ń fi ọwọ́ mi kan, tí mo máa ń ti ọwọ́ mi bọ̀, torí pé ó jẹ́ èyí tí ó jìn. Méjì wá nínú ogun Badr tí ẹyọ kan sì wáyé ní ogun Yarmouk. Musa bin Muhammad wọ́n máa ń gba ẹgbàá láti ọ̀dọ̀ bàbá wọn wípé Hazrat Zubair bin al-Awwam, a máa mọ̀ wọ́n látàrí Zaid Amami ní inú ogun Badr. Hazrat Zubair wọ́n wọ àhámọ́ ogun irin tí òjíṣẹ́ náà sàlám sì sọ pé àwọn màláíkà wọ́n farahàn gẹ́gẹ́ bí Zubair, èyí tó túmọ̀ sí pé àwọn màláíkà tí Ọlọ́run bá tí wọ́n rán wọ́n jà ní ojúpọ̀nà wọn. Isham bin Urwa wọ́n mú ẹgbàá wá látàrí bàbá wọn wípé Hazrat Zubair a máa wípé ní ojú ogun Badr, Hazrat Zubair wọ́n mú àwọn àhámọ́ ara wọn pé eléyìí tó ṣe pé ojú wọn nìkan ni à ń rí, tí wọ́n sì mọ̀ sí Abu Zatul Qarsh nígbà náà lọ́hùn. Wọ́n sọ wípé èmi ni Abu Zatul Qarsh. Nígbà tí mo gbọ́ èyí, mo ṣe àkọlù fún, tí mo sì ṣe ọgbẹ́ fún ní ojú, ibẹ̀ sì ni ó papòdà sí. Isham máa sọ wípé àwọn fi mi pé Hazrat Zubair wọ́n wípé mo fi ọwọ́ mi sí, mo gbé ẹsẹ̀ mi lé lára tí mo sì tẹ̀mọ́, tí mo sì wọ́ kúrò níbẹ̀, ibẹ̀ sì ni ó papòdà sí. Urwa ó sọ wípé ọmọ tí Hazrat Zubair, tí òjíṣẹ́ lábẹ́ lọ́wọ́ Hazrat Zubair, wọ́n fún wọn, tí ìgbà tí wọ́n sì papòdà, Hazrat Zubair gbà padà lọ, wọ́n gba ọmọ wọn. Lẹ́yìn náà Hazrat Abubakar béèrè fọ́mọ wọn, wọ́n sì fún Hazrat Abubakar. Nígbà tí Hazrat Abubakar papòdà, Hazrat Umar náà béèrè, tí wọ́n sì fi ọmọ wọn sílẹ̀ lọ́dọ̀ wọn. Nígbà tí Hazrat Umar papòdà, Hazrat Zubair mú ọmọ wọn sọ́dọ̀. Lẹ́yìn náà Hazrat Usman náà béèrè, tí wọ́n sì tún fún Hazrat Usman. Nígbà tí wọ́n ṣe ikú pa Hazrat Usman, báyìí ni ó ṣe di pé wọ́n fi sí ọ̀dọ̀ Hazrat Ali, tí ó fi di pé ọ̀dọ̀ Hazrat Abdullah bin Zubair òun náà ni ó wà títí tí ó fi padà, tí wọ́n fi jẹ́rìí ikú. Hazrat Zubair bin al-Awwam wọ́n máa ń sọ wípé ní ojú ogun Uhud, òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n sọ ọ̀rọ̀ wípé mo fi àwọn òbí mi jì fún ọ. Hazrat Zubair ní ẹgbàá wípé ní ojú ogun Uhud, obìnrin kan ó ń wá tìkanra tó fìdí wípé ó ń wo àwọn ènìyàn tí wọ́n ti papòdà. Òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọn ò tètè dá ẹni náà mọ̀. Ní àsìkò ọ̀hún wọ́n sọ wípé ẹ dá obìnrin ọ̀hún dúró. Hazrat Zubair sọ wípé mo ní ìwòye wípé màmá mi Hazrat Sofia ni wọ́n jẹ́. Látara bẹ́ẹ̀ mo sáré lọ sí ọ̀dọ̀ wọn, tí mo sì dọ́dọ̀ wọn kó tó di pé wọ́n ò débi tí àwọn tí wọ́n jẹ́rìí ikú wà. Nígbà tí mo débẹ̀, wọ́n fi ọwọ́ gbá mi mú, tí wọ́n sì jẹ́ obìnrin tí ó dúró ṣinṣin. Wọ́n sọ wípé ó tó báyìí, mi ò gbàgbé rẹ. Mo dáhùn wípé ẹ má ṣe sọ nǹkan kan, ẹ̀yin ẹ máa padà lọ, mo ti gbọ́rọ̀ yín. Báyìí ni mo sọ wípé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n fún yín ní ìbúra wípé kí ẹ má ṣe wo àwọn òkú ọ̀hún. Ìgbà tí wọ́n sọ ọ̀rọ̀ eléyìí fún wọn, wọ́n dúró, tí wọ́n sì mú aṣọ méjì jáde wípé èyí ni aṣọ tí mo mú wá fún ọmọ ìyá mi Hamza, tí mo sì ti gbọ́ wípé ó ti jẹ́rìí ikú, torí náà mo mú aṣọ yìí wá láti jẹ́ wípé wọn yóò fi sin ni. Nínú ẹgbàá mìíràn wọ́n sọ wípé Hazrat Sofia sọ wípé mo ti mọ̀ wípé wọ́n ti ṣe ikú pa ọmọ ìyá mi, wọ́n sì ti fi ọgbẹ́ sí lára, tí wọ́n sì ṣe ọgbẹ́ yìí ní ojú ọ̀nà Ọlọ́run ọba. Ohun kan yòówù tí ó bá sì ṣẹlẹ̀ sí Hazrat Hamza ní ojú ọ̀nà Ọlọ́run, kí ni ó fẹ́ bà á níjẹ́ nínú rẹ̀? Nítorí náà
a ṣe sùúrù a sì máa retí ẹ̀san Ọlọ́run. Nígbà tí Hazrat Zubair tí wọ́n gbọ́ eléyìí wọ́n wá sí iwájú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n sì ṣe àlàyé ohun gbogbo tí ó ṣẹlẹ̀ fún wọn. Òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ wípé ẹ fún Sọfíà láǹfààní láti rí òkú ọmọ ìyá rẹ̀. Báyìí ni wọ́n sì lọ síbi òkú ọmọ ìyá wọn tí wọ́n sì ṣe àdúrà fún wọn. Wọ́n sọ wípé inna lillahi wa inna ilayhi raji'un. Wọ́n sì tún ṣe àdúrà ìtọrọ àforíjìn fún wọn. Lẹ́yìn náà òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam fún wọn ní àṣẹ láti lọ sin wọn. Lẹ́yìn náà ẹni tó gba àgbà yìí ó tẹ̀síwájú wípé nígbà tí a fẹ́ sin Hazrat Hamza pẹ̀lú aṣọ méjèèjì yìí, báyìí ni a ṣe rí pé àwọn Ansari kan náà tó ti papòdà tí yóò jẹ́ pé nǹkan tí wọ́n ṣe fún Hazrat Hamza òun náà ni wọ́n ṣe, irú ọgbẹ́ náà ni wọ́n ṣe fún àwọn náà. Èyí tí wà lójú wípé kí a fi aṣọ méjì sin Hazrat Hamza kí ó kó mọ̀ sí aṣọ kankan fún Ansari yìí. Báyìí la ṣe wòye wípé a fi aṣọ kan sin Hazrat Hamza tí a sì fi aṣọ kejì sin ẹni tí ó jẹ́ sàbẹ̀ kejì yìí. Nígbà tí a ti ń ṣe yìí òun la rí wípé ẹnìkan ó ga ju ẹnìkejì lọ́nà àwọn méjèèjì. Báyìí ni a ṣe ní láti di ajé wípé ẹni tí ó bá mú òun náà ni a ó fi aṣọ náà bò. Hazrat Jabir bin Abdullah wọ́n ní ẹgbàá wípé ní ojú ogun Khandak òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n sọ wípé ṣé ẹnikẹ́ni yóò mú ìró àwọn Banu Qurayza wá fún mi bí? Báyìí ni Hazrat Zubair sọ wípé mo ṣe tán. Òjíṣẹ́ ńlá sallam tó sọ lẹ́yìn náà wípé ǹjẹ́ ẹnikẹ́ni wà tí yóò fún mi ní ìró àwọn Banu Qurayza bí? Hazrat Zubair tó dáhùn wípé mo ṣe tán. Òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n tó bẹ̀rẹ̀ ní ẹlẹ́ẹ̀kẹta wípé ǹjẹ́ ẹnikẹ́ni wà bí tí yóò mú ìró àwọn Banu Qurayza wá fún mi? Báyìí ni Hazrat Zubair tó ṣe sọ wípé mo ṣe tán. Lára bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ wípé gbogbo òjíṣẹ́ oní ní ẹmẹ̀wà, Zubair sì ní ẹmẹ̀wà tèmi. Hazrat Abdullah bin Umar wọ́n gbọ́ tí ẹnìkan sọ wípé ẹnikẹ́ni tí ó bá sọ wípé èmi ni ọmọ ẹmẹ̀wà òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam, Hazrat ibn Abdullah bin Umar wọ́n sọ wípé tí ó bá wà nínú àwọn ọmọ Hazrat Zubair bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kò sí, torí wípé ìbá ṣe pé kò sí ẹnikẹ́ni tí òjíṣẹ́ náà sàlám tó sọ fún wípé iṣẹ́ ẹnikẹ́ni bẹ tí òjíṣẹ́ náà sàlám pè ní ẹmẹ̀wà bí. Wọ́n dáhùn pé nínú òye mi, nínú ìmọ̀ mi kò sí ẹnikẹ́ni tí wọ́n sọ irú eléyìí fún. Wọ́n mú ẹgbàá wáyé pé nígbà ogun Ahzab wọ́n fún mi ní aya kan. Báyìí ni mo ṣe rí tí Hazrat Zubair tí wọ́n wà ní orí ẹṣin tí mo sì rí wọn tí wọ́n lọ ní ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta. Ìgbà tí mo darí dé mo béèrè pé ìrẹ́ bàbá mi, mo rí yín tí ẹ̀ ń lọ. Wọ́n dáhùn yìí pé ìrẹ́ ọmọ mi, ṣé orí mi bí? Ṣé lóòótọ́ ló bí mi bí? Mo dáhùn yìí pé bẹ́ẹ̀ ni. Wọ́n dáhùn yìí pé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ni wọ́n sọ yìí pé kí n lọ sí ọ̀dọ̀ àwọn Banu Qurayza kí n sì lọ mú ìró wọn wá. Èyí ni mo gbọ́ tí mo sì fi lọ. Nígbà tí mo sì darí, òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n porúkọ àwọn òbí wọn méjèèjì, wọ́n sì fi wọ́n jì fún mi. Wọ́n sọ yìí pé mo fi àwọn òbí mi jì fún ẹ. Nínú ogun Khaybar, adarí àwọn Yahudi èyí tí ṣe Marhab, àwọn ni wọ́n ṣe àkọlù fún ọwọ́ wọn tí wọ́n sì pariwo wípé man yubaris, tani yóò kojú mi? Hazrat Zubair wọ́n jáde láti kojú wọn. Hazrat Sofia wọ́n sọ fún òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wípé èrè òjíṣẹ́ Ọlọ́run ọba, mo mọ̀ wípé Ọlọ́run ọba yóò fún ọmọ mi ní àǹfààní láti jẹ́rìí ikú lẹ́ni. Òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ wípé rárá kò rí bẹ́ẹ̀, bí ó ṣe wípé ọmọ rẹ̀ yóò ṣe ikú pa. Hazrat Zubair wọ́n jáde láti lọ kojú Yasir tí ó sì kú látọwọ́ Hazrat Zubair. Hazrat Zubair wà nínú àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n rán láti lọ mọ̀ nípa obìnrin ọ̀hún, obìnrin tí Hazrat Hatib bin Abi Balta tí wọ́n rán láti mú àkọ́ránṣẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn kèfèrí. A ti sọ nípa rẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ní ibi ìbàyìí máa tó sọ díẹ̀ nípa rẹ̀. Hazrat Ali wọ́n ní ẹgbàá wá wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam wọ́n rán èmi, Hazrat Zubair àti Hazrat Megdad lọ sí àyè kan wípé tí ẹ bá fi dé ilẹ̀ Rozak ẹ pàdé obìnrin kan níbẹ̀ tí ó ní ìwé kan lọ́wọ́.
ó ní àkọ́ránṣẹ́ kan lọ́wọ́, ẹ gba àkọ́ránṣẹ́ ọ̀hún kí ẹ dá padà fún mi. Báyìí ni a ṣe lọ. Nígbà tí a dé ilẹ̀ Rozakak, eléyìí tí ó jẹ́ àyè kan láàrin Mecca sí Medina, ìgbà tí a débẹ̀ ni a ti rí i pé a bá obìnrin kan níbẹ̀ lóòótọ́. Lásìkò ọ̀hún a sọ fún yín pé àkọ́ránṣẹ́ tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ mú wá fún mi. Ó sọ wípé kò sí àkọ́ránṣẹ́ kankan lọ́wọ́ òun. A sọ fún wípé nínú kí ó ṣe wípé ó mú wá fúnra rẹ̀, àbí a ó fagídí yọ lára rẹ̀, àbí a ó fi ipá yọ lára rẹ̀, nǹkan yòówù tí ó bá wù kó ṣe. Báyìí ni ó ṣe di ìwọ̀sí lọ́rùn, tí ó ṣe tú irun orí rẹ̀, tí ó sì yọ àkọ́ránṣẹ́ ọ̀hún jáde. A gba àkọ́ránṣẹ́ ọ̀hún, a sì mú lọ síwájú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Ní ọ̀hún òní wọ́n ṣí, tí wọ́n sì rí i pé àkọ́ránṣẹ́ yìí lọ láti ọ̀dọ̀ Hatib bin Abi Balta láti lọ fi ìwé náà ránṣẹ́ sí ìkànnì àwọn adarí àwọn kèfèrí láti lọ sọ nǹkan tí ó jẹ́ ìpinnu òjíṣẹ́ náà sàlám fún wọn. Àwọn òjíṣẹ́ ńlá béèrè pé kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ sí Hatib, kí ni nǹkan tí ó ṣe yìí. Ó dáhùn pé èrè òjíṣẹ́ Ọlọ́run ọba, ẹ má ṣe kánjú lórí ọ̀rọ̀ mi ò ní ìbáṣe kankan pẹ̀lú àwọn Kùrẹ́ṣí débi tí màá ṣe darapọ̀ mọ́ wọn. Mo wòye pé kí nǹkan ṣe àránṣe kékeré fún wọn, kì í ṣe mi ò nífẹ̀ẹ́ láti kúrò nínú Islam lẹ́yìn ìgbà tí mo ti gba Islam. Nǹkan tí mo kàn fẹ́ ṣe fún wọn ní ojú orere yìí náà ni ìwọ̀nba rẹ̀. Ìgbà tí òjíṣẹ́ ńlá gbọ́ eléyìí, wọ́n sọ wípé òdodo ni nǹkan tí ó sọ, ó ti ṣe àlàyé lódodo. Wọ́n sọ báyìí nípa Abi Balta. Hazrat Umar, inú ti bí wọn lọ́pọ̀lọpọ̀ lásìkò náà, tí wọ́n sì fi ìbínú sọ̀rọ̀ wípé wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run bá wípé ẹ fún mi ní àyè kí n sọ orí mùnáfíkì yìí sílẹ̀. Báyìí ni òjíṣẹ́ náà sàlám sọ wípé ẹni yìí ti kópa nínú ogun Badr, ṣé o sì mọ̀ bí nǹkan tí Ọlọ́run bá ṣe sọ nípa àwọn tí wọ́n kópa nínú ogun Badr, tó sì sọ wípé nǹkan yòówù tí ẹ bá ṣe mo ti ṣe àforíjì fún yín. Nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n borí Mecca, báyìí ni Hazrat Zubair bin al-Awwam tí wọ́n wà ní apá ọ̀tún àwọn ọmọ ogun àwọn, àti Hazrat Baghdad bin Aswad wọ́n fi wọ́n ṣe adarí àwọn ọmọ ogun apá ọ̀tún. Nígbà tí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí wọ́n wọ ilẹ̀ Mecca, tí ọkàn àwọn èèyàn sì balẹ̀, báyìí ni àwọn ènìyàn méjèèjì, ìyẹn Hazrat Zubair àti Hazrat Baghdad, wọ́n dé látòrí ẹṣin wọn, tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n dìde tí wọ́n sì lù wọn. Báyìí ni wọ́n sọ wípé mo ti fi ìpín kan lẹ̀ fún àwọn méjèèjì àti àwọn ẹni tí wọ́n gun àwọn méjèèjì. Báyìí ni Hazrat Khalifatul Masih kejì wọ́n ṣe àlàyé nínú ìṣẹ̀lẹ̀ Hazrat Zubair kan wípé nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n sọ̀kalẹ̀ níbi tí wọ́n wà, wọ́n rí Abu Sufyan, wọ́n sì rẹ́rìn músẹ́ wípé ìrẹ́ Abu Sufyan. Nígbà tí àwọn ènìyàn kan tí wọ́n kóra jọ ní apá kan, òun sọ wípé hulu hubul wípé hubul ó ti ní ipò tó ga, ògo ni fún hubul, tí ẹ sì ń kéde wípé ẹ ti borí àwọn mùsùlùmí. Ẹ wá wò, ibo ni hubul yín ọ̀hún wà ní àsìkò yìí. Abu Sufyan sọ wípé Zubair, ẹ fún ẹ láǹfààní láti sọ̀rọ̀, torí wípé ní ibi tí a wà ní àsìkò yìí, tí ó bá ṣe wípé a ní Ọlọ́run ọba mìíràn eléyìí tí ó yàtọ̀ sí Ọlọ́run ọba Muhammad ni, ẹ ò ní rí wa nínú ipò ìrẹ̀lẹ̀ tí a wà ní èní. Èyí tó túmọ̀ sí pé Ọlọ́run ọba òjíṣẹ́ ńlá òun náà ni Ọlọ́run ọba òdodo. Ní àsìkò kan dé tí ó jẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam nìkan ni wọ́n ṣẹ́kù lójú ogun, tí wọ́n fi jẹ́ pé àwọn adarí Malik bin Auf tó jẹ́ adarí àwọn kèfèrí, ó rí wọn tí ó sì rí pé kò séyàn. Báyìí ni Malik bin Auf ṣe bẹ̀rẹ̀ pé kí nìkan tí òun wò yìí, tí wọ́n sì dáhùn wípé àwọn ènìyàn kan ni wọ́n kóra jọ sí apá bíbáyìí, wọ́n sọ wípé Abu Sulaim ni wọ́n, torí náà kò sí ewu kankan látọ̀dọ̀ wọn. Báyìí ni wọ́n sì ṣe jáde láti ibi ìpẹ̀tẹ́lẹ̀ ọ̀hún. Lẹ́yìn náà wọ́n rí àwọn ikọ̀ kan ní orí ẹṣin
tí wọ́n sọ wípé ta ni àwọn tẹ̀ ń wò yìí. Wọ́n ní àwọn ènìyàn tí wọ́n kó ọfà dání ni, tí wọ́n jẹ́ ìran Aus àti Khazraj. Wọ́n ní wọn ò ní ewu kankan fún yín. Nígbà tí àwọn náà dé ibi ìpẹ̀tẹ́lẹ̀ ọ̀hún, wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn Banu Sulaim. Lẹ́yìn náà àwọn ikọ̀ mìíràn tó dé. Malik béèrè pé kí ni nǹkan tóun tó ń rí yìí. Wọ́n sọ wípé ẹnìkan ni ó wà lórí ẹṣin tí ó ga tí ó sì múra. Wọ́n sọ wípé yìí ni Zubair bin al-Awam. Mo fi láti búra wípé ẹ dúró ṣinṣin ní àsìkò yìí. Ìgbà tí ó débẹ̀ báyìí ni Hazrat Zubair wọ́n ṣe ta ọfà sí ọ̀dọ̀ wọn tí wọ́n sì lé wọn kúrò ní orí ìpẹ̀tẹ́lẹ̀ tí wọ́n wà. Ó rọ̀ àwọn ní ẹgbàá látàrí bàbá wọn wípé ní ojú ogun Yarmouk, òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi àwọn sàbí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún Hazrat Zubair wípé ṣé a ò ní ṣe àkọlù báyìí níbí kí àwa náà kí a ṣe àkọlù pẹ̀lú yín. Hazrat Zubair sọ wípé bí mo bá ṣe àkọlù ẹ̀yin ẹ dúró sẹ́yìn. Wọ́n sọ wípé àwọn ò ní dúró sẹ́yìn. Báyìí ni Hazrat Zubair wọ́n ṣe àkọlù ńlá fún àwọn kèfèrí débi wípé wọ́n lápòrò wọn kọjá tí wọ́n sì rí pé kò sí ẹnikẹ́ni tí ó ṣẹ́kù. Wọ́n rí wọn tí oníkálukú wọn ti darí tán tí ń sá lọ. Wọ́n sì rí lẹ́yìn náà wọ́n darí tí ó sì jẹ́ òun ni ó mú ẹṣin lọ sí ọ̀dọ̀ Hazrat Zubair tí ó sì ní kí ẹnìkan máa dáàbò bò. Lẹ́yìn ìgbà tí wọ́n borí ilẹ̀ Syria, Amr bin As al-Kadi wọ́n ṣe àkọlù fún ilẹ̀ Misr nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n borí Fustat látàrí Hazrat tí wọ́n ṣe ìpín láti borí rẹ̀ látàrí Hazrat Amr bin al-As. Èyí ni ilẹ̀ tí ó padà di ìlú ńlá ní àsìkò ọ̀hún tí ó ṣe pé apá rẹ̀ ó ní a mọ̀ sí Cairo ní àsìkò yìí, ìyẹn Cairo. Wọ́n wà ní àyè kan ní àsìkò ọ̀hún, ibẹ̀ ni wọ́n pàgọ́ sí tí wọ́n sì rí bí àwọn ọ̀tá bí wọ́n ṣe ìgbáradì. Báyìí ni wọ́n ṣe tọrọ ìyọ̀ǹda látọ̀dọ̀ Hazrat Umar láti tẹ̀síwájú, tí Hazrat Umar sì fi àwọn 1000 ọmọ ogun ránṣẹ́ sí wọn. Wọ́n ní ẹnì kọ̀ọ̀kan nínú wọn wọ́n jẹ́ ẹni tí ó wà ní ọgbọgba ìyẹn 1000. Nítorí náà Amr bin As wọ́n fi wọ́n ṣe adarí àwọn ikọ̀ kan tí wọ́n sì gun ẹṣin wọ́n la odi àwọn kèfèrí yìí kọjá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ju òkúta sí ibi odi ọ̀hún fún oṣù 7. Ó ní wọ́n fi fún wọn ní ìṣèdè tí wọ́n sọ pé ní báyìí máa fi ara méjì fún wọn. Báyìí ni wọ́n ṣe bọ́ síwájú tí àwọn sàbẹ̀ kan náà dúró pẹ̀lú wọn. Wọ́n dé ibẹ̀ oníkálukú wọn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pé takbir tí oníkálukú wọn sì wọ́n ń ṣe takbir pẹ̀lú orúkọ ńlá pẹ̀lú ohùn ńlá débi tí ilẹ̀ òkìkí ń kàn káàkiri inú odi ọ̀hún tí àwọn kèfèrí rò pé wọ́n ti wọ inú odi ni. Ní àsìkò ọ̀hún ó ní Hazrat Zubair gòkè tí wọ́n sì wá ọ̀nà láti ṣí ilẹ̀kùn odi ọ̀hún tí àwọn èèyàn sì ráyè láti wọlé. Nígbà tí Hazrat Zubair tí wọ́n papòdà tán nípa ìṣẹ̀lẹ̀ khilafa eléyìí tí ó wáyé nínú Sahih Bukhari, wọ́n ní pé nígbà tí Hazrat Umar tó kù díẹ̀ tí wọ́n yóò papòdà, àwọn ènìyàn sọ fún àwọn yìí pé ẹ̀rẹ̀ Amirul Muminin ẹ fún wa ní ogun yìí pé ta ni yóò jẹ́ khalifa lẹ́yìn yín. Wọ́n sọ pé mi ò rí ẹnikẹ́ni tí ó lẹ́tọ̀ọ́ sí èyí yàtọ̀ sí àwọn ènìyàn péréte tí òjíṣẹ́ lásán sálàm papòdà nígbà tí wọ́n wà ní ipò ìyọ́nú sí wọn. Àwọn náà ni Hazrat Ali, Hazrat Usman, Hazrat Zubair, Hazrat Talha, Hazrat Saad àti Hazrat Abdurrahman bin Auf. Lẹ́yìn náà wọ́n sọ pé Hazrat Abdullah bin Umar ó máa wà pẹ̀lú yín ṣùgbọ́n kò ní ẹ̀tọ́ kankan nínú ìjẹ́ khalifa. Lẹ́yìn náà sọ wípé bí Saad bá jẹ́ khalifa òun náà ni yóò jẹ́ khalifa, ṣùgbọ́n ẹni yòówù tí ẹ bá yàn gẹ́gẹ́ bí amir nínú yín kó máa gba àránṣẹ́ látọwọ́ Saad, nítorí pé nǹkan tí mi ò rí wọn gẹ́gẹ́ bí ẹnikẹ́ni tí ó ní kùdìẹ̀kudiẹ nínú iṣẹ́ kankan, mi ò sì rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ó ní àgàbàgebè kankan. Torí náà ẹni yòówù tí yóò bá jẹ́ khalifa lẹ́yìn mi mò ń fún ní ogún lórí àwọn tí wọ́n jẹ́ muhajirin wípé kó ṣe ẹ̀tọ́ tí àwọn
muhajirin kí ó sì ṣe àpọ́nlé wọn. Mo sì tún fún ní ogún ní ipa àwọn ansar wípé kí ó ṣe dáradára sí wọn torí pé àwọn ni wọ́n fún àwọn muhajirin ní ààyè. Ẹnikẹ́ni tí ó bá ṣe iṣẹ́ rere yóò rí ìtẹ́wọ́gbà látọwọ́ rẹ̀, ẹni tí ó bá sì wu ìwà ìbàjẹ́ yóò kó ẹ̀san rẹ̀. Torí náà mo ń sọ fún yín pé ẹ ṣe dáadáa sí àwọn ará ìlú torí pé àwọn ará ilé Islam ni wọ́n jẹ́, tí ó sì jẹ́ pé látàrí ìyọ́nú wọn nǹkan yòówù tí ẹ bá fẹ́ gbà lọ́wọ́ wọn ẹ gbà pẹ̀lú ìyọ́nú ni. Mo sì tún sọ fún yín pé kí ẹ ṣe rere sí àwọn lárúbáwá oko nítorí pé ìran lárúbáwá ni wọ́n tí wọ́n sì jẹ́ ọ̀kan nínú àwọn mùsùlùmí. Nǹkan tí ẹ bá lè gbà lọ́wọ́ wọn òun náà ni nǹkan tí kò ní wọ́n lára, tí ò ní nǹkan tí ẹ bá sì fẹ́ fún àwọn aláìní nínú wọn ẹ fún wọn. Nítorí náà mo ń kó àwọn ènìyàn yìí sí lórúkọ òjíṣẹ́ Ọlọ́run wípé nǹkan tí ẹ bá ṣe gbà ní májẹ̀mú ẹ dúró tì í, ìwọ̀nba nǹkan tí ẹ bá sì ní láti fún wọn ṣe òun náà ni nǹkan tí agbára wọn bá ká. Nígbà tí Hazrat Umar tí wọ́n papòdà wọ́n sọ wípé wọ́n fi àsìkò wà láti sin wọ́n. Àwọn ènìyàn tí wọ́n kójọ yìí tí wọ́n Hazrat Umar sọ wọ́n kórajọ tí Hazrat Abdurrahman bin Auf wọ́n sọ wípé ẹ fi àlámọ̀rí sọ́wọ́ ènìyàn mẹ́ta. Hazrat Zubair wọ́n sọ wípé mo fi àlámọ̀rí tèmi sí Hazrat Ali. Hazrat Tola sọ wípé mo fún tèmi Hazrat Usman ní tèmi. Hazrat Saad sọ wípé mo fún Hazrat Abdurrahman bin Auf ní tèmi. Hazrat Abdurrahman wọ́n sọ wípé fún Hazrat Ali àti Hazrat Usman wípé ẹnikẹ́ni tí ẹ bá yàn nínú yín òun náà ni a fi àlámọ̀rí ilé lọ́wọ́ tí Ọlọ́run bá yóò sì jẹ́ olùṣọ́ rẹ̀ nínú Islam. Nítorí náà ẹ ṣe ìpinnu ẹni tí ó bá dára jù. Báyìí ni àwọn méjèèjì ṣe dákẹ́ tí Hazrat Abdurrahman bí wọ́n sì sọ pé ṣé ẹ fi eléyìí sí ọrùn mi bí kí Ọlọ́run bó sì jẹ́ olùṣọ́ mi pé mi ò ní ṣe kùdìẹ̀kudiẹ lórí ẹnikẹ́ni nínú yín. Báyìí ni wọ́n sì dáhùn pé bẹ́ẹ̀ ni. Báyìí ni Hazrat Abdurrahman ṣe gba ọwọ́ kan nínú wọn mú wípé ìrẹ́ o ní ìbáṣepọ̀ pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí o sì ní ipò gẹ́gẹ́ bí o ṣe ti mọ̀. Ọlọ́run bá ní olùṣọ́ rẹ, sọ fún mi tí n bá fi ọ́ ṣe amir ṣé wàá ṣe déédéé bí? Tí n bá fi Usman ṣe amir ṣé wàá tẹríba fún bí? Tí wàá sì gba àwọn ìlànà rẹ̀. Lẹ́yìn náà Hazrat Abdurrahman wọ́n gba ọwọ́ ẹnìkejì mú, wọ́n sì mú lọ sí kọ̀rọ̀, wọ́n sì sọ ọ̀rọ̀ yìí fún òun náà. Nígbà tí wọ́n sì ṣe májẹ̀mú, tí wọ́n gba májẹ̀mú lọ́wọ́ àwọn méjèèjì, wọ́n sọ wípé ilẹ̀ Usman gbé ọwọ́ rẹ̀ sókè, wọ́n sì ṣe bàyàtì lọ́wọ́ rẹ̀. Hazrat Ali náà ṣe bàyàtì lọ́wọ́ wọn, tí àwọn tí wọ́n wà ní ilé àwọn náà wọlé tí wọ́n wá ṣe bàyàtì lọ́wọ́ Hazrat Usman. Àwọn ẹ̀làyé yìí a ti ṣe àwọn ẹ̀ka kọ̀ọ̀kan rẹ̀ ní àtẹ̀yìnwá ní bíbá ìmọ̀ tó ti ṣe àlàyé rẹ̀ lẹ́ẹ̀kan sí Hazrat Zubair. Ó tún ní nǹkan tó ṣẹ́kù tí a sọ nípa wọn ní ọjọ́ iwájú insha Allah. Ní báyìí màá sọ nípa àwọn janaza díẹ̀ tí a ní láti kí. Janaza àkọ́kọ́ òun náà ní ti Miraj Ahmad Sahib Shahid tí wọ́n jẹ́ ọmọ Mahmud Ahmad Sahib láti Dogri ní ilẹ̀ Peshawar. Àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ìjọ Mùsùlùmí Ahmadiyya ni wọ́n ṣe àkọlù fún wọn ní ilé ibi tí wọ́n ti ń ta oògùn ní ọjọ́ 12 oṣù kẹjọ. Inna lillahi wa inna ilayhi raji'un. Àlàyé tí ó wà níbẹ̀ ni wípé ibi tí wọ́n ti ń ta àwọn oògùn fún àwọn ènìyàn ní aago 9 ni wọ́n ti ibùsọ̀ wọn tí wọ́n sì fẹ́ máa lọ sí ilé tí àwọn nìkan sì dé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn tí wọ́n sì yin ìbọn 4 fún wọn. Ní àsìkò ọ̀hún ibẹ̀ náà ni wọ́n papòdà sí. Nígbà tí wọ́n papòdà wọ́n jẹ́ ọmọ ọdún 61. Ọmọ olóògbé wọ́n ti lọ sí ilé ìta oògùn wọ̀nyí tẹ́lẹ̀ tí ó sì jẹ́ pé látàrí bẹ̀ ó ní wọ́n ti rí aago wọn tí wọ́n fi pè wọ́n. Ìgbà tí wọ́n yóò fi débẹ̀ wọ́n rí pé olóògbé ti papòdà. Látàrí bàbá olóògbé Mukarram Ahmad Gulu Sahib àti ọmọ ìyá wọn Mukarram Sahib Gulu Sahib ní ọdún 1911 ní ọdún 1912 ó ní ìjọ Mùsùlùmí Ahmadiyya wọ inú ẹbí wọn. Lẹ́yìn náà àwọn kan nínú wọn wà pẹ̀lú àwọn ẹni tí wọ́n kọ̀ láti ṣe bayati khilafa ẹlẹ́ẹ̀kejì ńgbà náà lọ́hùn. Mukarram Mirza Sahib fúnra wọn ní ọdún 1990
fúnra wọn náà ni wọ́n wá sí inú ìjọ tí wọ́n ṣe bayat tí àtàràbẹ̀ sí ní àtakò ti wà fún wọn títí tí wọ́n fi papòdà. Nínú àwọn ènìyàn tí wọ́n sì ń ṣe àtakò fún wọn lójú ọ̀nà ẹ̀sìn náà ni kò sí nǹkan mìíràn tí ó fà á. Ní ojú àwọn ayélujára wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àtakò fún wọn, eléyìí tí Toyin Nassim ó fi ẹ̀rí rẹ̀ hàn nípa àwọn nǹkan tí ó fà á tí wọ́n padà ṣe ikú pa wọ́n, wípé lẹ́yìn wọ́n ti ṣe ìpolongo wípé lẹ́yìn Eid kí wọ́n ṣe àkọlù fún àwọn tí wọ́n jẹ́ Ahmadi, tí wọ́n sì fi ibi tí olóògbé tí wọ́n gbé wọ́n fi ṣe ibi àfojúsùn. Olóògbé jẹ́ ẹni tí ó ní àwọn àdáyanrí tí ó pegedé, wọ́n a máa kírun wọn déédéé tí wọ́n sì ní ìbáṣepọ̀ eléyìí tí ó pegedé pẹ̀lú ètò khilafa. Wọ́n máa gbọ́ khutbah ní orí MTA lóòrèkóòrè, wọ́n sì máa kópa nínú àwọn ètò jẹ̀mọ́. Wọ́n tún máa ṣe ìgbàlejò tí ó pegedé, tí wọ́n sì jẹ́ ẹni tí ó ní àánú. Wọ́n máa ṣe fún àwọn tí wọ́n bá ní oògùn láti ṣe ìlera wọn lọ́fẹ̀ẹ́. Nígbà náà, nípa ti ìfẹ́ tí wọ́n ní nígbà tí wọ́n wọ inú ìjọ mùsùlùmí Ahmadiyya, ìfẹ́ tí wọ́n tún ní fáwọn òbí wọn tún lékè sí, tí wọ́n sì ń ṣe ìpolongo sí ojú ọ̀nà ẹ̀sìn. Nígbà tí àwọn alákòóso bá lọ sí ọ̀dọ̀ wọn fún àwọn ètò ìjùsílẹ̀, wọ́n á tọwọ́ bọ àpò wọn. Ohun kan tí wọ́n bá sì rí níbẹ̀, òun náà ni wọ́n á fi kópa nínú ètò chanda. Ọmọ wọn Yasir ní ọdún 2012 òun ni ó lọ sí ilẹ̀ Australia. Ní ọdún 2013 òun ni olóògbé náà lọ sí ọ̀dọ̀ ọmọ wọn ní Australia, ṣùgbọ́n ní ọdún 2014 wọ́n mú wọn padà tí wọ́n sì darí sí Pakistan. Wọ́n sì sọ wípé nǹkan tí mo fẹ́ òun náà ni wípé ká máa gbé ilẹ̀ wa láti lè bá ṣe àránṣẹ́ fún àwọn aláìní, àti wípé ìfẹ́ orílẹ̀-èdè òun náà ni ó fi ìwọ̀ sí mi lọ́rùn yìí pé kí n gbé ilẹ̀ Pakistan. Nígbàtí mo lọ sí Uzulu, nígbàtí àwọn lọ sí Australia, wọ́n pàdé àwọn ó ti pẹ́ tí wọ́n ti jẹ́ alákòóso ètò ìgbàlejò ní Jum'ah Peshawar. Gbogbo ìgbà ni wọ́n máa ṣetán láti ṣe ìjùsílẹ̀ tí àwọn ẹni yìí tí wọ́n ti ṣe ìpinnu láti máa ṣe àtakò fún ìjọ mùsùlùmí Ahmadiyya. Wọn ò rí ibi kankan mì wọ́n sí. Nítorí náà fúngbà tí ó ti pẹ́ ni wọ́n ti jẹ́ alákòóso ètò ìgbàlejò ìyẹn ziafa ní Jum'ah Peshawar. Lẹ́yìn náà wọ́n tún ní àǹfààní láti ṣiṣẹ́ ní Tehran Institute. Lẹ́yìn náà wọ́n ní ọmọ ìyá kan, Farrokh Ahmad Sahib, wọ́n ti papòdà ṣáájú wọn. Ibùsọ̀ ọmọ ìyá wọn kejì náà ó wà nítòsí ọ̀dọ̀ wọn, tí àwọn náà sì wà nínú ewu. Nínú ẹbí wọn, wọ́n fi aya wọn sílẹ̀, Mutama Rashida àtọmọ mẹ́ta, Yasir, Musawir Ahmad àti Jazib. Wọ́n sì tún fi ọmọbìnrin kan náà sílẹ̀, eléyìí tí ṣe Aisha tí ó ń ṣe MBBS lásìkò yìí. Jazib náà ó ti ní ọ̀pọ̀lọpọ̀ àkọlù ní ilé ẹ̀kọ́ rẹ̀. Kí Ọlọ́run ọba kí ó dáàbò bo àwọn ọmọ náà kúrò lọ́wọ́ àkọlù. Ní àsìkò yìí wọ́n tún ti ń rin kékeré máa àtakò ní ilẹ̀ Pakistan, tó fi jẹ́ pé àwọn tí wọ́n wà ní ilé ìgbìmọ̀ asòfin náà wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ẹ̀sùn irọ́ dìde. Wọ́n á máa mú àwọn ìṣẹ̀lẹ̀ irọ́ dìde eléyìí tí ò tiẹ̀ dìrọ̀ mọ́ jẹ̀mọ́ rárá, tí wọ́n á sì gbé dìde nípa àwọn tí wọ́n bá ti hùwà ìbàjẹ́ pé Ahmadi ni àwọn ẹni báyìí. Nígbà ìṣe pé àwọn ẹni tí wọ́n ṣe àwọn ìwà ìbàjẹ́ ọ̀hún wọn ò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú Jum'ah Ahmadiyya rárá. Bákan náà ló ti jẹ́ pé ní àsìkò yìí gbogbo ọ̀nà òun ni wọ́n ń lò ní orí YouTube láti gbé àwọn ètò wọn ní àtakò Jum'ah àti láti mú àwọn nǹkan tí kò tọ́ dìde, tí wọ́n sì níwòye pé àwọn ń ṣe iṣẹ́ ẹ̀san ńlá, tí ó sì jẹ́ pé kò sí àníyàn rere nínú ẹ̀, bí ó ṣe pé ìwà ìbàjẹ́ ni wọ́n ń wù. Kí Ọlọ́run ọba kí ó fi iṣẹ́ ibi àwọn ènìyàn yìí kí ó dá padà sí ọ̀dọ̀ wọn. Ní àsìkò yìí a ní láti ṣe àdúrà púpọ̀ fún àwọn ènìyàn tí wọ́n wà ní Pakistan. Rabbi kulli shay'in khadimuka, Rabbi fahfazni wansurni warhamni. Ó ní kí àwọn tí wọ́n wà níbẹ̀ kankan lọ́pọ̀lọpọ̀. Allahumma inna naj'aluka fi nurihim wa na'udhu bika min shururihim. Ẹ̀ka lọ́pọ̀lọpọ̀ kí ẹ sì máa ṣe àsàlátù lọ́pọ̀lọpọ̀, kí Ọlọ́run ọba kí ó dáàbò bo gbogbo Ahmadi kúrò lọ́wọ́ àwọn ẹni bí ọ̀hún. Bí ìwà ìbàjẹ́ ṣe ń tẹ̀síwájú, òun náà ni kí
àwa náà tẹ̀síwájú láti máa wólẹ̀ síwájú ọlọ́run ọba. Hazrat Sahib ọmọ olóògbé wọ́n sọ pé pẹ̀lú ojú ọlọ́run ọba Músí ni bàbá mi jẹ́, tí wọ́n á sì máa wà nínú àwọn èèyàn tí máa kọ́kọ́ kópa nínú ètò chanda, tí wọ́n sì máa wà lórí ẹ̀mí wọn nígbà gbogbo. Wọ́n á sì máa ṣe àránṣẹ́ fún àwọn ènìyàn. Wọ́n jẹ́ ẹni tí ó ní ìgboyà. Wọn ò ní gbà kankan láti fi bẹ̀rù àwọn alátakò, tí wọ́n sì ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ọba, tí wọ́n sì máa sọ pé a ò ní ìṣòro láti ní ìfòyà nípa àwọn alátakò torí pé ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa. Wọ́n jẹ́ ẹni tí ó ní ìrẹ̀lẹ̀ tí wọ́n sì láwọ́. Wọ́n sì máa ṣe àránṣẹ́ fún àwọn ènìyàn. Wọ́n jẹ́ ẹni tó ní ìpáyà ọlọ́run ọba, tí wọ́n sì máa rántí ọlọ́run ọba nígbà gbogbo. Wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run ọba, tí wọ́n sì máa kírun déédéé àti tajud. Tọ̀sán tòru wọn máa ka alukuran dáradára, tí wọ́n sì máa ní kékeré fún àwọn ọmọ wọn náà. Ní àsìkò yìí ní oṣù Ramadan tí ó kọjá, wọ́n ní àwọn ti rí àwọn ẹni bí ọ̀hún nípa àtúbọ̀tán ibi tí wọ́n yóò padà kojú. Ọlọ́run ọba ó ní ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àránṣẹ́ fún wọn. Ahmad Sahib Australia àwọn náà ṣe àlàyé nípa wọn torí pé wọ́n gbé Australia fúngbà díẹ̀, wípé àwọn ẹlòmíràn láti Australia náà tún kọ àkọ́ránṣẹ́ báyìí náà, wípé wọ́n jẹ́ ẹni tí ó farajìn fún jàmá lọ́pọ̀lọpọ̀, tí wọ́n sì jẹ́ ẹni tí ìgbésí ayé rẹ̀ rọrùn. Wọ́n sì jẹ́ ẹni tá a máa tọ́jú àwọn àlejò. Wọ́n jẹ́ ẹni tó ní ìrẹ̀lẹ̀ ọkàn. Wọ́n sì jẹ́ ẹni tí ọ̀rọ̀ ahọ́n rẹ̀ ó jẹ́ èyí tí ó fúyẹ́. Nígbà tí wọ́n ṣe ìpinnu láti darí sí Pakistan, àwọn ènìyàn gbé ìgbìyànjú láti dá wọn lẹ́kun. Àwọn ọmọ wọn náà dá wọn dúró, ṣùgbọ́n sọ pé bí a bá papòdà ní ojú ọ̀nà ọlọ́run ọba, kí ni ẹ̀san rere tí ó fẹ́ ju eléyìí lọ. Báyìí ni wọ́n ṣe fi ọ̀rọ̀ délẹ̀, tí wọ́n sì ṣe tẹ̀síwájú. Ní àwọn ọjọ́ díẹ̀ sẹ́yìn, òun ni ó fi jẹ́ ẹni tó jẹ́ zaimu àwọn Ansarullah ní Melbourne. Wọ́n sọ pé nígbà tí kó tó di ọjọ́ méjì kí wọ́n tó papòdà, ó ní wọ́n pè ní orí aago tí wọ́n sọ pé àwọn alátakò ti lékè, ṣùgbọ́n mi kò sí nǹkan tó kàn mí nípa wọn. Jánásà ẹlẹ́ẹ̀kejì ó ní Hazrat Nadir Ahmad Yasir, tí wọ́n jẹ́ missionary. Ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ni wọ́n papòdà ní ọmọ ọdún 97. Inna lillahi wa inna ilayhi raji'un. Wọ́n wọ Jamia ní oṣù keje ọdún 2017. Ó ní wọ́n jáde. Wọ́n ní láti ṣe yìgì ní àsìkò ọ̀hún. Wọ́n ní typhoid. Lẹ́yìn náà èyí ni nǹkan tí ó fún wọn ní ìdádúró, ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n tẹ̀síwájú ní ẹnu iṣẹ́ wọn. Lásìkò yìí nígbà tí wọ́n tún ṣe àárẹ̀ fúngbà díẹ̀, ó ní wọ́n papòdà. Bàbá wọn Nasir Dogar Sahib, wọ́n sọ pé ọmọ mi ó jẹ́ ẹni tí ó ṣe fi yangàn gẹ́gẹ́ bí wákù zindagi. Wọ́n jẹ́ ẹni tí a máa gbàwẹ̀ déédéé, tí a sì máa rẹ́rìn músẹ́ nígbà gbogbo, tí àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jẹ́ missionary náà tí wọ́n mọ̀ dáradára, àwọn náà kọ ilé ìránṣẹ́ nípa wọn. Wọ́n jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ jàmá, tí wọ́n sì ní ìwúrí púpọ̀ lójú iṣẹ́. Wọ́n jẹ́ ẹni tí àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀. Àwọn ibi tí Ọlọ́run ti fún wọn ní àǹfààní láti ṣe iṣẹ́ ní àsìkò yìí, kó tó di pé wọ́n fún wọn ní iṣẹ́ òun náà ni wọ́n ti máa, kó tó di pé wọ́n yàn wọ́n síbẹ̀, òun ni wọ́n ti máa ń ṣiṣẹ́ takuntakun. Bó tilẹ̀ jẹ́ pé ohun péréte òun ni wọ́n ń rí. Wọ́n ti fi ọ̀kẹ́ kan àbọ̀ rúpì ránṣẹ́ láti lè bẹ̀rẹ̀ sí ní kọ́ mọ́ṣáláṣí. Nǹkan tí a máa ń gbọ́ lẹ́nu nígbà gbogbo òun náà ni pé ẹ bẹ̀rẹ̀ iṣẹ́, Ọlọ́run bá yóò fi àlùbáríkà sí. Ọmọ màmá wọn Nasra Sahib wọ́n sọ pé nǹkan tí ó fà tí ibi wọn tí ó fi jẹ́ ohun ayọ̀ fún wa, òun náà ni pé a ti fi wọ́n jìn sí ọ̀nà Ọlọ́run ọba. Lẹ́yìn ọmọ mẹ́rin, a ní ọmọ kan eléyìí tí inú wa dùn lọ́pọ̀lọpọ̀ yìí pé yóò jẹ́ missionary. Ìgbà tí a sì tún wá ní ayọ̀ jùlọ, òun náà ni nígbà tí Adib tí a fi sí Jamia. Wọ́n jẹ́ ẹni rere tí a sì máa pè nígbà gbogbo láti lè béèrè ìlera àwọn òbí, tí a sì máa sọ pé ẹ tọ́jú ìlera yín lọ́pọ̀lọpọ̀. Wọ́n jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ Ọlọ́run ọba.
wọ́n ní nǹkan tí ẹ bá nílé ẹ fi pamọ́ nítorí pé àwọn aláìní wọn yóò wá tí ẹ sì ní láti fi ṣe àránṣe. ààyè kan wà tí ó ṣe pé yàrá kan tí wọ́n ń gbé nígbà náà lọ́hùn bó tilẹ̀ jẹ́ pé wọn ò ní ohun púpọ̀. Langa Sahib tí wọ́n jẹ́ missionary Faisalabad wọ́n sọ pé olóògbé ó jẹ́ni tí ó mọ rírì ìmájẹ́ waqf tí wọ́n sì máa ń ṣiṣẹ́ tọkàntara. Gbogbo ìgbìyànjú òun ni wọ́n sì máa ń ṣe àránṣe pẹ̀lú àwọn alákòóso jàmá nípa ètò tarbiyat. Wọ́n á máa lo àwọn ohun àkásílẹ̀ àwọn khilafa jàmá láti fi ránṣẹ́ sí àwọn ènìyàn kí wọ́n lè gbọ́. Ìgbà gbogbo òun ni wọ́n á máa ṣe àránṣe fún àwọn ènìyàn. Wọ́n ní ìfẹ́ khilafa, wọ́n ní ìtẹríba fún ètò jàmá, wọ́n sì jẹ́ni tí ìgbésí ayé rẹ̀ tí kò le, tí ọkàn rẹ̀ fúyẹ́, tí ó sì láwọ́. Wọ́n jẹ́ ẹni tí ó ṣetán, tí ó sì máa yọ́nú sí ohunkóhun tó bá ti jẹ́ ìpinnu láti ọ̀dọ̀ Ọlọ́run ọba. Kí Ọlọ́run ọba kí ó jẹ́ kí àwọn òbí wọn kí wọ́n lè fi ara àti àwọn ọmọ ya wọn kí wọ́n lè fara da àánú yìí, kí ó sì ṣe àforíjìn àti àgbéga fún olóògbé. Ẹni tí ó kàn tí a sọ nípa wọn àwọn náà ni Makrama Medama Sheikh Sahib tí wọ́n jẹ́ ọmọ Sheikh Muhammad Hussein Sahib. Ní ọjọ́ kejìlá oṣù kẹjọ ni wọ́n papòdà. Inna lillahi wa inna ilayhi raji'un. Wọ́n jẹ́ ọmọ Hazrat Ahmad Sahib tí wọ́n jẹ́ sàbí Hazrat Masroor Maud. Sheikh Muhammad Hussein Sahib ni ó fi wọ́n ṣe Amiru Jama'a Chiniot. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe bẹ̀rẹ̀ tán, Hazrat Sheikh Nur Muhammad Sahib wọ́n ṣe ìgbìyànjú tí wọ́n sì fi àwọn ọmọ méjèèjì ránṣẹ́ sí Qadian. Báyìí ló fi jẹ́ pé ibẹ̀ ni wọ́n ti ṣe matric. Ahmed Ahmed Sheikh Sahib ẹni tí ó jẹ́ màmá bàbá wọn Malvi, bàbá màmá wọn Abdulkadir Sahib wọ́n wà nínú àwọn sàbẹ̀ Hazrat Masih Maud. Ahmed Sahib wọ́n ṣe yìgì pẹ̀lú ọmọ Mushi Zafar Ahmad Sahib. Wọ́n jẹ́ chartered architect tí wọ́n sì parí ètò ẹ̀kọ́ wọn ní London. Rashid Ahmad Sahib wọ́n wà nínú àwọn ènìyàn tí wọ́n ń ṣiṣẹ́ nígbà tí wọ́n sì ń ṣe ẹ̀rọ eléyìí tí ó ń gbé búrẹ́dì jáde. Wọ́n fi ọmọ méjì sílẹ̀ sáyé lọ, ọmọ wọn kan ọmọkùnrin méjì àti ọmọbìnrin méjì sáyé lọ. Ìkànnì wọn ni ó ń ṣiṣẹ́ ní IEEE báyìí. Bákan náà Abdulrazak Sheikh Sahib ń kọ pé bàbá mi jẹ́ ẹni tí ó máa ń ṣe tó nífẹ̀ẹ́ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀. Gbogbo àwọn ẹbí ni wọ́n nífẹ̀ẹ́ sí, tí wọ́n sì jẹ́ olódodo nínú ètò jàmá Ahmadiyya. Wọn ò sì kí ń jẹ́ kí àǹfààní kankan lọ láti ṣe ìsìn lójú ọ̀nà jàmá, láti farajìn lójú ọ̀nà jàmá. Wọ́n máa kọ àkọránṣẹ́ sí khalifa tí wọ́n sì máa ní kíkí mọ́ fún àwọn ọmọ wọn. Wọ́n jẹ́ ẹni tó máa ń kí ìrun jàmá lóòrèkóòrè tí wọ́n sì máa fún àwọn ọmọ ní kíkí mọ́ fún àwọn ọmọ láti ṣe eléyìí. Bákan náà láti kópa nínú àwọn ìjùsílẹ̀. Ọ̀sẹ̀ méjì kí wọ́n tó papòdà òun ni wọ́n mú ohun ìní wọn. Wọ́n gbé Nàìjíríà bákan náà tí wọ́n sì wà nínú wọ́n sì láǹfààní láti ṣe iṣẹ́ ní àwọn mọ́ṣáláṣí àti àwọn missions níbẹ̀. Nígbà tí wọ́n kúrò ní Nàìjíríà wọ́n ní láti fi ọkọ̀ wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ìjùsílẹ̀ fún jàmá. Bákan náà ní Pakistan ní ètò IEEE eléyìí tó wà ní Islamabad wọ́n ṣiṣẹ́ níbẹ̀, èyí tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ààyè ni wọ́n ti ní àǹfààní láti ṣiṣẹ́ fún jàmá. Kí Ọlọ́run ọba kí ó fún àwọn ọmọ wọn ní àǹfààní láti tẹ̀síwájú nínú iṣẹ́ rere wọn, kí ó ṣe àforíjì fún wọn, kí ó sì gbé wọn ga. Lẹ́yìn Jímọ̀ inshallah a kì í jánásà wọn. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. ما كان